wọ́n kíkálẹ̀ gbogbo àwọn ńláńlá tó wà nínú agbo yìí lọ́wọ́ má ṣe àṣedáadáa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Amin. wọ́n á kí Sheikh wa àgbà Fadilatu Sheikh Muhammad al-Jami Ajadi Sunusi Àmì Ọlọ́run. Sheikh. Ayatun min ayatillah. a bá wá síbi báyìí tá a bá ń pe Àmì Ọlọ́run ní bàbá. tọ́ tá a bá wá sọ̀yẹ̀ yìí. kí Àmì Ọlọ́run ní kí àwọn àgbàlagbà. wọ́n ti rí wọn. ẹni tí Ọlọ́run ò tí ì dàlágbà tọ́jọ́ orí rẹ̀ sún síwájú yóò máa bí wá léèrè pé kí ló bí àwọn adjective tá à ń fi ń qualify Àmì Ọlọ́run. tá a fi ń pè wọ́n bàbá. ó ti ẹ̀ tọ́ sí gbogbo èèyàn èwo tó ní ìwọ náà Yáa Sattar. ọmọ bàbá lágége. torí wọ́n ti mọ̀ pé ká fún yàn lẹ́tọ̀ọ́ dandan ní fọmọ mọ́ríkàs. Masha Allah. ṣùgbọ́n ká fẹ́ ni táàrí nǹkan lọ́dọ̀ ẹ̀ lẹ́tọ̀ọ́ ìyẹn ni wọ́n fi máa pè wá láà ní gbéraga. wọ́n lọ aláṣà nítorí pé ànífẹ́ ni táàrí nǹkan tó yẹ ká kí lọ́dọ̀ ẹ̀. annasu akiyasu min an yamidahu rajulan. àtàyàwó ìdàgbò àtàrà ìfisàní. báwọn yóò bàbá mi àgbà alájà bàbá mi àgbà nílọrin táwọn yóò bá tiẹ̀ fẹ́ mọ̀ pé nínú àwọn wòlíì tí ó wà nínú gbàlà wa náà àwa tá n kí Àmì Ọlọ́run kó tó di pé lè jáde lánàá ó yẹ kí wọ́n ti máa pa ti rélé látàná la fi ń kí lánàá. Annasu akiyasu minni an yamidahu rajulan. ń bí wọ́n lè láàárọ̀ pé ṣẹ́rí téèyàn bá mọ̀ ní kó lọ mọ̀ nínú tí wọ́n máa fi kí àfa àpòkù iṣẹ́ lọ́lọ́run fún àwa Àmì Ọlọ́run ṣe. bẹ́ẹ̀ kó lórí ẹ̀. tí wọ́n bá fẹ́ kíyàn lánàá pé ṣerú eléyìí kì í ṣàfà tí wọ́n bá dé máa kí àfà ǹdẹ́ fi mọ̀ pé iṣẹ́ yẹn ní túmọ̀ lọ́dọ̀ àwọn àfà lánàá àfà tó bá ní mọ́sálásí lánàá ayé ó máa kí lákètún kíni lánàá wọ́n sì níye lóbi jáde kí wọ́n máa fi mọ́sálásí yẹn tì sọ́dọ̀ wọn kì í ṣe lọ́dọ̀ wa níbi ìbàyí nìkan ó wà lọ́dọ̀ wọn lárúbáwá báwọn náà mọ̀síjídù àbí kùbẹ́ẹ̀sì mọ̀síjídù kìíní àwọn tí wọ́n ní ni wọ́n ń pè máa hùn. Annasu. pé kì í ṣe gbogbo àwọn èèyàn tọ́lọ́run náà ló fi rú eléyìí kún iṣẹ́ wọn lọ́wọ́. àmọ́ ntọ́lọ́run fún ṣé wa Muhammadu Jami Sunusi wọ́n á mú wa lọ òkè wọ́n lọ fi hàn wá kálí bá mọ̀ pé àwọn kì í ṣe ọmọdé o. tọ́lá lómi ìponu òkè tí wọ́n mú lọ yẹn kò mọ̀ kàn ya fọ́tò ní kírú wa tó máa ya sẹ́fì bí tá a bá yẹ wá dé. Àmì Ọlọ́run tó ṣe déédé àkọ́bí ẹ àbí lásìbọ̀nù ẹ ohun ẹ lọ́mọ́sáàsì tó kọ́ wọ́n lọ ya fọ́tò wèrè mẹ́. bó ti dàgbà tó báwọn náà. o ya fọ́tò tó kùnú ayé rẹ tó tì ní. àtàyàwó ìdàgbò àtàrà ìfisàní. àtàyàwó ìdàgbò àtàrà ìfisàní. Àmì Ọlọ́run mú wa lọ yàrá kan ó ní yàrá bàbá àjàgbé lámúnigun lélẹ̀. La ilaha illallah. wọ́n mú wa lọ yàrá kan wọ́n ní yàrá Sheikh Adamu lélẹ̀. wọ́n mú wa lọ kan wọ́n ní ti Sheikh Kamaludin lélẹ̀. wọ́n mú wa wọ̀ kan wọ́n ní ti bàbá lànà sẹ̀ lélẹ̀. látà sábàánà lẹ́mọ́jìdá tamaran anta o ye pété àmì Ọlọ́run bá padà jókòó tó bá ń gbọ́n tí mo sọ ní ó tẹ́ mi lọ́rùn. látà sábàánà ẹ gbọ́ kó bá jẹ́ tòrótòró. lẹ́mọ́jìdá tamaran anta ta'kulu. látà sábàánà lẹ́mọ́jìdá tamaran anta ta'kulu. المجد ثمرا أنت تأكل. صددا لن تبلغ المجد لن تبلغ المجد حتى يلحق الصبر. ẹni tí o bá ti rìnrìn rí kí wọ́n dá padà lójú ọ̀nà pé kò tí ì kàn ẹ́ kò ní kí ẹni tí wọ́n pè wọlé kúṣẹ́. لا تحسبن المجد ثمرا أنت تأكل. ntí gbogbo olùkọ́ ti ní Àmì Ọlọ́run dákọ́ ẹ̀. لن تبلغ المجد حتى تلحق الصبر. ìjọ yín náà tí wọ́n ti dálẹ̀ tẹ́yìn celebrate 100 ọdún anniversary 100 years ṣe kọ́ru eléyìí. لن تبلغ الصبر حتى تلحق الصبر. téèyàn bá tiẹ̀ wá kọ́ru eléyìí ṣé tọ́lọ̀ ń fi mọ Àmì Ọlọ́run yìí. ẹ dákọ̀ ẹni tó kọ́ mọ́sálásí tó wá dá àgbàlagbà jọ sínú ẹ̀ báyìí. sọ fún wa nù ayé yìí. baba lánàṣẹ. wọ́n ní yàrá bẹ̀. ṣẹṣẹ bẹ́ẹ̀ alo kọ́ mọ́sálásí. ṣẹṣẹ bẹ́ẹ̀ mọ̀ náà ní yàrá bẹ́ẹ̀. àlẹ́ àlórí. لا
تحسبن المجد àwọn tá ń da omi rú mọ̀rìkàsí àdàbí tí kálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmì ọlọ́run kú àpapọ̀. لا تحسبن المجد تموال أنت تأكله. àmì ọlọ́run sọ fún gbogbo kálukú pé ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ ẹ má bọ́ mọ́sálásí mi àmì ọlọ́run. لن تبلغ المجد حتى تلحق الصبر. لن تبلغ المجد حتى تلحق الصبر. àṣeyọrí táwọn afáàmọ̀ láṣeyọrí lọ́lọ́run fún Sheikh Muhammad al-Jami ṣe. ọ̀rọ̀ jágajàga ni kó máa sọ fún wa pé ọmọ ìjọ wo ni iṣẹ́ àmì ọlọ́run wọ́n tún tó bẹ̀rẹ̀ iṣẹ́ kì í ṣe ọdún mẹ́wàá mọ́ kì í ṣe 15 years mọ́ odidi àná ọlọ́run mi ò jẹ́ṣẹ́ kọjá iye ọdún yẹn. لن تبلغ المجد. ìjọ tí a lè lórí lo ọdún mẹ́wàá lẹ́nu iṣẹ́ bámi àgbàjára wọn ni tílíkàlà àṣùrọ̀ lẹ́yìn sátì bí fatirati kọ̀lí láti fi lé umuril insan. wọn lọ́dún mẹ́wàá káfí la gbogbo ń tà là kọjá òun ẹni tó bá jẹ́ rẹ̀ já ìwà kù ṣe pé a kú wájú ẹ wu àbá mi ọlọ́run iṣẹ́ tẹ́lẹ̀ mi ṣe lọ́gọ́rùn-ún ọdún tí ò láṣeyọrí làwọn ṣe lọ́dún tó kúṣẹ́ yìí. àbẹ̀wò kọ́ lélẹ̀ ẹ gbàgbé ẹ tí a máa ní kí ọmọ kìnnì kan wá jẹ kìnnì kan bàbá yẹn wọn lọ́ máa sùpá ní òkọ̀kọ́ yó gbogbo kálukú tó ní nǹkan nulẹ̀ bàbá yẹn tó fi ń ṣàṣeyọrí sórí irú àṣeyọrí ilé ìṣe. gbogbo kálukú tó mọ àṣírí tó yanjú má sọ fún wa pé o mọ àṣírí tó yanjú o tá a bá ti ní táàkì lára rẹ o. má sọ fún wa pé bàbá yín ní kìnnì kan o tá a bá yín bá ń sọ kìnnì kan di kìnnì kan yẹn náà sọ tó bá súnmọ́ di nǹkan kárí o. waliyu zat wa waliyu zaman wala arifu billahi Sheikh Muhammad al-Jami Sunusi. سنسي أبي فهلا. ẹ kúrò mẹ́ o èmi ò ní bá wọn kí ó pònú o kí ó pònú o tábà sọ fún yàn pé o kú iṣẹ́ tẹ bá fẹ́ gbọ́ ni kẹ́ gbọ́ tábà dẹ̀ ní gbọ́ kẹ́ má gbọ́ ìtọ́lọ́ ń pàmì ọlọ́run ṣe kò tí ì fẹ́ mi ṣe. wàlẹ̀ yìí tìrọ̀ fún náà min al-wilaya dédé tọ́lọ́ ń pàmì ọlọ́run ṣe yìí kò tí ì fẹ́ mi ṣe o. mo wà ní Colorado ọjọ́ kan mo tún fi àmì ọlọ́run gba owó níbẹ̀ wáàsí tí mo ṣe bá mi ọlọ́run níbi tó ti ṣe kó mọ́ ibẹ̀ làwọn ẹran tí wọ́n fún mi lówó wọ́n làwọn wò mí nínú lọ́dọ̀ àmì ọlọ́run níbi tí n ti ṣe wáàsí táàmì ọlọ́run pè lórí fóònù ránṣẹ́ tó ń fowó ránṣẹ́ sí mi ẹ gbàgbé ẹ nínú ẹni tọ́lọ̀ ń dámà níwọ̀n ba làwa náà wà ṣùgbọ́n wọ́n tún wo àmì ọlọ́run tábà ní kájọ tó múra lọ́wọ́ pé bákan ní báyìí. لقد كان في يوسف وإخوته آيات سائلين. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. gbogbo ń tó lè fà kú òjijì yẹn lọ́mọdé. gbogbo ń tó lè fà kú òjijì ìyẹn lọ́mọdé. àìsàn èdè òṣùpá. bàbá àgbà òṣùpá. mo ń kọrin fún Sheikh lọ́wọ́. ọba orin. mo ń bá Sheikh sọ̀rọ̀ ọlẹ́dẹ́. bẹ́ẹ̀ni. ẹ gbàgbé ní ẹni tọ́lọ̀ rán sí ayé lọ́wọ́ báyìí ní ìsìnkú lẹ́lòmí ó lọ́ba orin ṣàárẹ̀ ṣé lè ń ṣàárẹ̀ báyìí. ṣàní wẹ̀rẹ̀ lẹ́lòmí. ṣé aláàárẹ̀ ń wọrú aṣọ báyìí. ṣé aláàárẹ̀ ń wọrú aṣọ báyìí ṣé aláàárẹ̀ ń wọrú àgbo báyìí. wẹ̀rẹ̀ lẹ́lòmí sẹ́. ẹni tó kú tì tẹ́ ló ti fi tẹ́nìkan ṣe. ẹni tó kú tì tẹ́nìkan ṣe. òṣùpá àmì ọlọ́run tó yẹ ilẹ̀ mọ orin kọjú ní sàmọ́ni dánú lọ́wọ́ yìí. wọ́n sì ti ní káwọn báńdì bọ́ sórí stéèjì. àwọn náà láti mọ́ àti ṣe jù. bó ti rí nu méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àádùn ṣe wá sí àǹfọ̀rin ṣe wá sí. Mashallah. àtún àlè kọ́ mi tí o ṣe inú rẹ́kọ̀dù yín. Mashallah. gbogbo ń tó lè fà kú òjijì yẹn lọ́mọdé bá wí fún. àmì gbogbo ń tó lè fà kú òjijì ìyẹn lọ́mọdé. àti ń tó lè fẹ̀ kú àsùnrin àmì ọlọ́run ìyẹn láwùjọ. àmì
súnà àti tó lè fẹ́ fún àṣírí ìyẹn láwùjọ. àti ikú àtẹkù àsọrin àǹbẹ̀ Olúwa àti ikú àtẹkù aláṣírí àǹbẹ̀ Olúwa. wọ̀lá òbí ẹ̀mí èjèèjì màmá jẹ́ òkà. alájàdí wọ̀lá òbí ẹ̀mí èjèèjì màmá jẹ́ òkan ẹ̀. Allahumma salli ala nuril anwar gbogbo lè fa wa sirril asrar ìyẹn lọ. wa tiryakil aghyari sayyidina Muhammad al-Mukhtar ìyẹn lọ. wa alali al-athari wa ashabi al-akhyar adad ma fi al-milai kain subhanahu quddus rabbul malaikati war ruh fasayakbikahumullah wa huwa as-sami'ul alim wala quwwata illa bika ya Allah. baba àgbà ajara nikoku ẹ máa bá a ṣe fámi Ọlọ́run kọ́ ló ń jẹ́ mi rẹ̀ gún ọ. gbogbo ntẹ́ yẹn ń ṣe tó bá ti dàgbà ló ti ṣe ní kékeré. bẹ́ẹ̀ni wọ́n ti ṣe gbogbo. ohun tó gbé àbí kẹ́mi yẹn gún kó tó ṣe. ló ti ṣe ní kékeré yìí. ẹ bá a sọ fọlọ́ nǹkan lọ́ọ́ má jẹ́ òkú ní kékeré. Ọlọ́run wọlé àníyàn bẹ́ẹ̀ gbogbo àná lọ fún aláṣẹ orí ṣe subahana rabbi. oṣù páwọ̀sì ní ikú láyéláyé ìlànà àmàmì. insha Allah wala hawla wala adiyata minna ilayka ya Aki Sheikh Abdul-Lateef Ademoye Yáa Sattar Ikú. adamallahu ọmọ ìbáláyé àgbà ẹ ṣé púpọ̀ àárín àwa àti yín kò lè yẹ nìkan Ọlọ́run ló yé ṣùgbọ́n dáadáa ni ìfẹ́ sì ni. bàbá àgbà Yára ẹ rí oríire yín báyìí lára mi gbogbo ẹ̀yin sì yóò. Alhaji wa Dr. Saheed Òṣùpá ọba wa ń bí nísìn táìmù tí Sheikh Yáa Sattar ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́dẹ́ táìmù tí Sheikh Yáa Sattar ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Tèmítọ́pẹ́ Adékúnlé small doctor wọlé táìmù náà ni King Dr. Saheed Òṣùpá wọlé Kúnlé ọba ń pè ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wọlé pẹ̀lú wọn àdúpẹ́ ẹ ti fẹ́ rọ́ọ̀fù bí sọ́jà àdúmọ̀ wọ̀rí tí ọba bá ti sọ̀kalẹ̀ méjì gbogbo ó clear padà automatic ni. Saheed Òṣùpá mọ́sálásí tá a bẹ̀rẹ̀ ń jọ́ náà níbí àná ó wá jẹ́ Ayatollah Mosque and Islamic College níbi tá a fún yín téèyàn gbà wọlé ẹ̀ débẹ̀ tá a fi ṣọ̀rẹ́ tá a fi dájọ́ àjọṣe ẹ ṣé púpọ̀ èmi náà ni sọ̀túnṣòsì má bàbí kan jẹ́ if he easy run am. fìyèsí dùn. ayé yìí ò ní bàjẹ́ láéláé. àmín. ìgbà ò sì ní dàrú láéláé. àmín. tíbi máa máa Adékúnlé lóde yìí owó erí ọba orin torí ibi tẹ́ ń lọ tá a mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ́ débi lónìí ni lábẹ́ agbọ́dọ̀ látàntorí tìfẹ́ ló kó wọn débi lónìí.